ti gbé ní gbòòrò lẹ́pà ń bẹ nínú wa ọ̀rọ̀ bọ̀ tún wà gbogbo wa láròwó tún ra ṣe. Been looking at us ẹ ṣàrí pé gbogbo wa pátá la dúró dédé. Ẹni parí where we go ẹni show where we go kọ̀ǹgbà sọ àtúntò máa wò ọmọ tó dúró dédé tó lè múlẹ̀. Àwọn ọlọ́ṣàmọ́ nígboro tèmi tọpẹ́ mi sa soundtrack gbé sí wọn létí kan lè tún mọ̀ pé àtúntò we are here in town. Ẹ sọ fún wọn ọmọ ṣé màmá ti dé. Jẹ́ kán mọ̀ pa wá lálóde ìgbà wa máa wẹ̀ o. Jẹ́ kán mọ̀ pa wá lálóde ìgbà lónígbà ń lò. Jẹ́ kán mọ̀ pa wá lálóde ọmọ ṣé màmá ti dé. Ṣé màmá níyà wá? Ṣé màmá ọlọ́mọ wẹ̀rẹ̀? Ṣé màmá níyà gbogbo wa? Ṣé màmá ọlọ́mọ wẹ̀rẹ̀? Elébo ló wọ́mọ jọ̀wọ́ rọra máa lò bá. Ojoojúmọ́ bí ọdún òmojú òmọ́ra rárá sẹ̀. Owó lọ́wọ́ ẹ̀yìn lẹ̀lẹ̀ ń bá kiri. Sí màmá we are the biggest girl in town. Àwílẹ̀ kan àti dé anywhere we go. Àfẹ́ṣòwò wọn gbogbo eré pátá la fẹ́ mọ̀ ṣe. Owó lọ́wọ́ ẹ̀yìn ńlẹ̀ ni gbogbo wọn ń bá kiri. Tábàdé wa ń sọ wọn máa ju yahoo say here and there every day. Ṣé màmá níyà wá? Ṣé màmá ọlọ́mọ wẹ̀rẹ̀? Ọmọ tó bá rìnrìn bẹ́ṣẹ̀bẹ́ṣẹ̀ iṣẹ́ bẹ́ṣẹ̀bẹ́ṣẹ̀ ló máa jẹ́. Jọ̀wọ́ máa rọra lò gbà ìgbà yìí. Ìgbà tó rí yẹn ò lọ bí ó béèrè. Ojoojúmọ́ bí ọdún ṣé wọ́n nìkan ni. Àtẹni tó tó ẹ̀ àtẹni tí ò tó ẹ̀ ló ń lò pọ̀. Ṣé màmá máa lò gbà bí ẹni tí ò ní kú mọ́? Kí ló dé tó ń lùgbà yìí ó bí ẹni tí ò ní kú mọ́? Máa rántí ọjọ́ kan ọjọ́ yẹn iṣu àdìlẹ̀ lẹ́yìn aṣoṣo jẹ́. Ọjọ́ yẹn kò ní lè ṣàtúnṣe mọ́. Ọjọ́ yẹn kò ní lè ṣàtúnṣe mọ́. Jẹ́ kán mọ̀ pa wá lálóde ìgbà wa máa wẹ̀ o. Jẹ́ kán mọ̀ pa wá lálóde ìgbà lónígbà ń lọ. Jẹ́ kán mọ̀ pa wá lálóde ọmọ ṣé màmá ti dé. Jẹ́ kán mọ̀. Bọ̀ kí ló dé táwọn yóò lọ skul? Ṣàdíà. So òun bí nínú èrè kí ló táwọn ọmọ yóò lọ sí skul? Ṣóbìnrin alálùbáríkà ni wọ̀ ẹ̀ṣá? Ṣé o lè fi rẹ̀ tọrọ ìrìn òfò ní orí burúkú tó wà lẹ́sẹ̀ láti ilẹ̀ kó tó bá ọmọ wọn ṣe é rí dáàrọ̀ wa kí ìṣòro ẹ̀gbọ́n náà? Jọ́jọ́ tó bá pa orí burúkú lébi lórí ẹ gbà mí. Tó bá lọ́kọ ìyàwó dà wọ́n á dáhùn sí pọ́kọ ìyàwó ni ẹ o. In fact o ò ní ìtìjú kankan. Ṣé wọ́n máa ṣọ̀rọ̀ ẹsẹ̀ mi ni? Sọ fún mi ṣọ̀rọ̀ kékeré ni mí ni. Ṣé báwo pẹ́ ṣe rí ìtàlélẹ̀? Sọ fún mi ọkọ ìyàwó òun náà sọ̀rọ̀ ń sìn. Ṣàdíà èmi ni mo fẹ́ kì í ṣe ẹrù fẹ́ mi. Tí o bá sì fẹ́ máa gbé lábẹ́ òrùlé yìí ìkòkò ní gbomi kó gbẹ̀yìn o. Wà á tẹ̀sà bẹ́ẹ̀ ní tí n bá sọ fún ẹni bí bẹ́ẹ̀ kò wá finú ilé ilẹ̀ fún mi. Well done. Ó fún mi ní red card láì bá wọ́n mi. Ṣé olóògbé tó wá sọ yẹn ẹni báyìí lè ní jábà kó ń bí báyìí? Ṣàdíà tó bá padà wà bẹ́ẹ̀ mi ní gbọ́. Mo serious. Ok. Ọkọ ìyàwó àwa ti ń lọ fún yín o. Ṣé ti gbọ́? Kẹ́ máa ṣe ilé ayé yín. Ẹ̀yin ọmọ ìbáfọ́ ọmọ ló lọ mọ̀. Lásìkò tí mo bẹ́ ṣe sí ẹ máa jọrọ lọ. Ṣàdíà ọdún máa ń ṣeré ni. Ṣàdíà eré ìmọ̀ tí wọ́n ń ṣeré ni. Má bínú mo fọ́ lọ́rùn má bẹ̀ jù ṣùgbọ́n má bínú jáwọ́lé. Olúwa ni kò dá mi lóhùn kí n tètè máa lọ kílẹ̀ tó ṣújú báyìí lọ. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo ṣe ń rí ìbínú yẹn lójú ẹ̀. Míwàá má bínú sórí mítìn wa tí a lọ ṣe yẹn èmi ni sẹ́kírítírì jọ̀ǹgbọ́n mi. So nígbà tí chairman bá ti kú ń bẹ̀ sẹ́kírítírì ò láǹfààní àti lọ sẹ́ni wíà ìyẹn ló jẹ́ kí n dé late
má bínú, let's go inside. Ọmọ tó ṣẹlẹ̀ mo fi títóbi Ọlọ́run búra ní ìbínú mọ́ ó ti tán nú mi jẹ́ kí n tètè máa lọ jọ. Anyway, no problem. Gbà. Ṣé wọn lọ bẹ́ẹ̀? Orí fún mi. Olórí fún mi. Kí làwọn fúnra wa fún? Alábí, ìwọ ló fẹ́ fún mi jẹ yẹn. Wọ́n á dọ̀bálẹ̀ fúnra wa nítorí pé a fúnra wa lówó, ọ̀rẹ́ fún ọ̀rẹ́ ẹ̀ lówó, wọ́n á dọ̀bálẹ̀ fúnra wa. Ó wrong. Olùjọ mi lójú, agbára Ọlọ́run, kò ní yẹ Friday yẹn lágbára Ọlọ́run. Má stress ààrẹ, jọ̀wọ́, má stress ààrẹ. Má stress ààrẹ, má stress ààrẹ, má stress ààrẹ. Ṣé ẹ bẹ́ẹ̀ sí pọ̀ tí wàá ń wò kankan? Sùn bí tó bá dẹ̀ dàárọ̀ kó máa lọ, àwọn ará lè yá tọ́jú àwọn ọmọ yìí. Olú, mo ní kí n halẹ̀ mọ́ ìyàwó mi ló sọ́dọ̀ tọmọ mi lọ́wọ́. Gbọ́dọ̀ ti lọ èmi nìkan àtàwọn ọmọ inú làjọ ń kópa. Kò ní wù mí káwọn ọmọ yẹn dá sun lọ́lọ́run jẹ́ kárí láburú. Àdúrà ni kò fi sìn mí. Ọlọ́run aṣọ ẹ̀. Mo fi ẹ́ sí abẹ́ ìṣọ̀ Olódùmarè. Ọlọ́run á lè jẹ́ kó jèrè àwọn ọmọ náà. Ọ̀rẹ́ o ṣe rẹ̀ mi. Fi ẹ́ sí abẹ́ ìṣọ̀ Olódùmarè. Mo fi ẹ́ sí abẹ́ ìṣọ̀ Olódùmarè. Ọlọ́run á lè jẹ́ kó jèrè àwọn ọmọ náà. That is so good for you. Thank you. Yes. Oh, no shit. No, thank you, sir. Thank you, sir. Thank you, sir. Fuck it. Oh, bow. 1,000. 1,000. Gonna push you. Put it down. It's not allow me. It's not allow me. Don't go punish you. You stood there. Put it. This one doesn't go. Now confirm. God will punish you. Oh yeah, bow. 1,000. 1,000. Yeah. 1,000. Boys, ajo. 1,000. Let's go. Láṣọ̀gbọ́. Ọjọ́ kan ń bọ̀ iná wá sílẹ̀ lẹ́yìn àṣìṣe jẹ́. Mo lọ́nà ẹ gbọ́dọ̀ mẹ́ta ìyá àṣeyìí nǹkan àtàwọn ọmọ ẹ sà. Ṣé ẹ rí gbogbo kòǹgà àdúgbò pátá ló ti gbẹ? Kòǹgà tí gbogbo èèyàn tó nígbàgbọ́ pé kì í gbẹ èyí ti wáyé èyí náà ti wá gbẹ. Mo ti wá ní máa wá lẹ́kọ̀ọ́ ká bá ṣe máa gbẹ kó jù kí gbogbo wa ká máa rí nínú Ọlọ́run ló pè wá. Ó tó fọ̀rọ̀ kànga lẹ̀ bó bá ṣèrè mi ìlíbí ò lè sọ̀rọ̀ kànga ẹ̀yìn báyìí sí tìbí. Láìlọ́dù iye kẹ́mọ̀ pé mi náà ò jẹ bẹ́ẹ̀. Ṣé rí àwọn ọmọ yín àwọn lọ́fà ẹ mọ̀ pé àwọn ọmọ yín ni mò ń jẹ.
wàá pọ́n ọmọ tirẹ̀ yìí ṣan ọmọ tèmi ṣé o rí bí ọmọ rẹ ti ń ṣọ́gù kó ń jẹun yẹn àfi kan ṣọ́gù kan wá wò tèmi kò yẹ. ẹ̀gbọ́n ẹ mọ̀ pé dráìvà ní Ṣògo wọ́n ti gba mọ́tò lọ́wọ́ ẹ̀ iṣẹ́ tó bọ́ lọ́wọ́ ẹ̀yẹ gbogbo ló fa gbogbo sábà bí à ń jẹun wọlé now ìgbà ọ̀tún ti dé ọ̀rẹ́ ọ̀kan ti bá wa ọkọ̀ ní ìjọba máa lò ó máa bẹ̀rẹ̀ láìpẹ́ àtẹ̀lé ìtajẹ àtẹ̀lé àti ìyẹ asán. kò le ó máa ń ṣẹlẹ̀ nú rẹ̀ lẹ́sìn bí ọ̀túnla oṣù máa parí owó yóò fẹ́ sàn ẹ̀ oṣù méje oṣù ìbá parí lọ́túnla á dóṣù mẹ́jọ. bẹ́ẹ̀ sà. ṣé o rí dèdè owó yẹn àti gbàlùmọ̀ ẹ̀ torí àwọn ìbúrò mi máa dé láti ilẹ̀ haúsá mo bá dẹ̀ ti ń dé ibo wà rí mo fẹ́ kán dé sí. bá ṣe ẹ lè ṣe yẹ fún mi ẹ wo oṣù méje tí mo jẹ tí n tí ìrówó ẹ sọ ẹ wá ní kó jáde. bàbá ń máa bí ẹ̀rọ bí ẹ̀ bá ṣe gbó bóyá kóòtù rẹ̀ náà yà wá bóyá kóòtù rẹ̀ bọ́ọ̀ bá ti kúrò lọ́tún lá kóòtù rẹ̀ náà. bàbá ẹ má ṣe yẹn ẹ̀bẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹ̀yin ọ̀ǹda owó oṣù méjì níbo ni mo ti fẹ́ rí ètí ìfẹ́ fi gbàgbé. ẹ ṣe àbẹ̀tẹ̀ ṣe fọ́ ọ̀nà ọ̀rẹ́ náà kó máa kọ́ ènìyàn burúkú báyìí rẹ̀. ṣe mí Olúwa ilé ṣe mí Ọlọ́run mo ti gbọ́ o mo ti gbà o mo ti gbà. tíjẹ má bínú jọ kàn jọ ẹran wọn bí tí ń rọrùn rìn nàìjíríà má bínú ṣùgbọ́n ibi tí mo lọ rìn wọn ò tètè dá mi lóhùn ṣùgbọ́n ìjọ ìpínlẹ̀ ọlọ́run mo ní kí ló dé. and ẹ mọ̀ pé mo nífẹ̀ẹ́ sí láti ní wákàtí méjì tí mo ti wà níbí fẹ́sí mi láti máa retí mi ẹ mọ̀. nítorí mo máa dájé mi àti ẹlẹ́mi owó gbogbo mo ti sọ fún mi mo náà máa lóyè fún mi mọ́ kí ló dé wọn máa lóyè fún mi ọjọ́ mélòó náà ni mo fi jù ẹ lọ ọjọ́ mélòó gbogbo tí mo fi jù ẹ lọ yìí kò ju ẹdún kan lọ ó wà lóyè fún mi sweet àti mi wọ́n náà. okay sorry má bínú. fiancé tí èrè ṣe kó má rí láàrin 2 hours tí wọ́n lọ fún bíi 2 months nǹkan torí pé visa wa ó ti ready bye. ẹ̀mí gbé ẹ má wọrí tó bá jẹ́ pé lọ́rọ̀ ní visa dé ni máa mọ̀ bí ṣe máa yanjú ẹ̀ obìnrin lòun ọkùnrin dẹ̀ lèmi so ìyẹn iṣẹ́ yẹn wọ́ mi ló wà. àtọmọ bó ṣe máa sọ o àtọwọ bó ṣe máa sọ o èmi ni tiẹ̀ kò sẹ́ni tó lè gbà ẹ́ lọ́wọ́ mi so jẹ́ kí n ṣáwà ń bọ̀. again kí ni ló jẹ́ fọ́ọ̀sì mo ti mọ̀ pé bọ́ọ̀tì ó ní mímí ó lè yé mi náà. mo fẹ́ ṣáwà ni. òní ó yé mi ẹ́
pàǹbẹ nínú bàmà ọlọ́bọ̀ tún wà gbogbo wa lárúkọ tún bá ṣe. Hello, my minister. Ẹ káàsán sà. Ṣé wàá pa sà? Ẹ kújọ́ mẹ́ta sà. Èèyà ẹ má bínú sí mi. Mo travel ni. Ẹ mọ̀ pé kò ṣe dúró wò ó. Ìgbà wo nìyẹn? Èmi yìí. Àwọn girls mi. Bíi mélòó lẹ fẹ́ gbọ̀ngàn? 30. Ẹ̀rọ ní tó 30 mínísítà. Ẹ̀rọ inú wọn lónìí wọ́n ní outing. Mo sì lè rí bíi 15 fún yín. Ẹ má wọ̀rọ̀. Máa pé ágbé 21. Òun náà máa ní àwọn girls ẹ̀. Àwọn girls ẹ̀ máa pè wọ́n wá bá yín. Àwọn máa bá yín, àwọn náà máa ṣe kó lè nílò bá wọn wá. Mo ní àwọn nǹkan kan tẹ́mi náà fẹ́ ṣe ẹ̀gbọ́n mi. Ẹ wò mínísítà jẹ́ kí owó tìbí yẹn kó ti sin kó gbé pẹ́ẹ́lí ju tìbí yẹn lọ. Ògbójú ọ̀dà ti rìn kó sí. Mọ́tò tẹ̀lá fún mi kọ́ ní big deal. Ṣé ẹ̀gbọ́n mi kọ́ ní láti kékeré ni? Ètò bá pè mí lọ́wọ́ kan lèmi náà dá yín lóhùn lọ́wọ́ méjì. Ṣẹ́gbọ́n. Ojoojúmọ́ bí ọ̀rọ̀ òmojú òmọ rárá. Àjọṣe pé màmá náà lè ṣì bá sọ̀rọ̀ kò sọ̀rọ̀ rẹ̀. Lẹ̀lẹ̀ ń bá kiri tí máa. Later. Bye. The biggest game in town. Àwílẹ̀ ìgbọ̀n àtúndé anywhere we go. Tí màmá ló wà ní gbogbo rẹ̀ pátá. La fẹ́ náà ṣe owó lọ́wọ́. Bá mi sọ fọ́nọ́rẹ́bù tó bá ṣe ń débẹ̀ pé kán pè mí. And again kán jọ kán jẹ́ káwọn ladies tètè dé ní àárọ̀ la. Okay, no problem. Mo máa jíṣẹ́ yín fún wọn so wọ́n máa tètè dé láàárọ̀. Ẹ wọlé lọ mú bọ̀. Ọ̀bì. Yes ma. Ṣoṣo ọ̀pá ID card wọn wà lọ́wọ́ wọn. Ó yẹ kán mú dá àbí ṣé mú ID card yín dání. Yóò bí ẹni tí ò ní kú mọ́. Máa rántí ọjọ́ kan ọjọ́ yẹn iṣu àtìlẹ̀ lẹ́yìn aṣọ. Say mama. Báwo ni? Ṣé wàá pa? All right. Kálẹ̀ o. Say mama. Ọ̀rẹ́ mi ni. Adéjọ ṣe kékeré ni ní ìlú wa. So òun náà fẹ́ wá join wa ń bí báyìí. Ìtorí ẹ̀ ni mo ṣe mú wá. Ẹ dẹ̀ máa enjoy ẹ̀ gan-an tí wọ́n mọ̀ gidi ni. Oṣù ọ̀sà. Bẹ́ẹ̀ ni. Ṣé o ti sọ protocol wà fún un? Mi ì tí ì sọ fún. Sísí mi, o máa gba form, o dẹ̀ máa gba ID card, o dẹ̀ máa ṣe medical test. Tó bá ti ṣe gbogbo yẹn, kò sí problem. Ilé mi ilé ẹ̀, you are welcome anytime, any day. Say mama. Ẹ ṣe mà. Ṣé màmá máa lò gbà bí ẹni tí ò ní kú mọ́? Kí ló dé tó ń lùgbà yìí ó bí ẹni tí ò ní kú mọ́? Máa rántí ọjọ́ kan ọjọ́ yẹn iṣu àtìlẹ̀ lẹ́yìn aṣojú jẹ́. Ọjọ́ yẹn kò ní lè ṣàtúnṣe mọ́. Ọjọ́ yẹn kò ní lè ṣàtúnṣe mọ́. Ayé yìí lọ wà dé ń bá yín lọ. Ẹ̀dá ọ̀run bó ṣe ń lọ kò yé mi mọ́ o. Ayé yìí ti dòbí rí bó kò yé mi mọ́. A ní bó ṣe ń lọ kò yé mi mọ́ o. Ayé yìí ti dòbí rí bó kò yé mi mọ́. Ọmọ rẹ̀ burú lènìyàn ń gbà wáyé ká o. Ọjọ́ kan ń bọ̀ iná wá sílẹ̀ lẹ́yìn aṣojú jẹ́. Mo lọ́nà ẹ̀ burú lènìyàn ń gbà wá owó ká. Ọjọ́ kan ń bọ̀ iná wá sílẹ̀ lẹ́yìn aṣojú jẹ́. Mo ti lọ wò yín ní ọ́fíìsì Kabiru sọ pé ibi ìlú ẹ wà. Bẹ́ẹ̀ ni sọ́kàp sọba mọ́tò ìlú ń dà láàmú wá ní kí wọ́n bá ọmọ mẹkáníìkì lórí àbíkí ní jẹ́ ẹ wá lọ ra páàtì rẹ̀ wá. Mo sì fẹ́ ṣe ń tojú mi torí pé kó má lọ pààrọ̀ rẹ̀. Ta ló ń bá ń ṣe lọ́wọ́? Ṣakiru ó mọṣẹ́. wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀.
ẹ sà àwọn tíṣà kan sọ pé kí n gbé àwọn lọ sí Ìlọrin bíi ṣáká náà ni o wọn á ní kí n sọ fún yín sà. ṣé o ṣàwọn olè wọ̀ ṣá. a gbìyànjú díẹ̀ mo sọ pé kí wọ́n san 20,000 wọ́n dẹ̀ sọ pé 15,000 làwọn lè san àdẹ̀gbẹ́ agree sí 15,000 àti 2,000 owó mọ́tò ó jẹ́ 17,000. 15,000 sọ ọmọ pé 2,000 pẹ̀lú ìtì ẹ̀ ń bẹ̀. bẹ́ẹ̀ ni alùbáríkà lójú sá. ọmọ dáadáa ni wọ́n fẹ́. ohun títí ẹ fi yàtọ̀ nìyẹn ó yàtọ̀ lọ́wọ́. ṣé o rí gbogbo àwọn dẹ́rẹ́bà mi tó kù tó ń wà àwọn mọ́tò mi kò sáǹfààní kọ́bọ̀ lára wọn. gbàgùdà pàálí onírọ́ ní gbogbo wọn ṣùgbọ́n àmọ́ ìwọ láti ìgbà tó ti ń bá ń wa ọkọ̀ mi onídòdó ni ọ́. ṣé o rá àwọn dẹ́rẹ́bà mi tó kù onírọ́ gbàgùdà pàálí lọ́pọ̀ ní wọn tìyẹ́ yàtọ̀ láàrin wọn. ṣé ọwọ́ mọ́tò yẹn kò sí gbọ̀ngbọ̀ngbọ̀ mọ́. a ti ṣe yẹn gbogbo táyà yẹn mo dẹ̀ ti ṣe sọ ọmọ pé London ni lọ́ọ́ lọ báyìí. bẹ́ẹ̀ ó mọ̀. mo dẹ̀ ti kó owó fún secretary sir 18,500 mo ti kó fún. ìtí ìlú ìmọ̀ ń dùn sí ẹ. ó dàgbà wọ́n ti lọ wá. sọ ọdún mo fẹ́ bọ́ sọ yìí kò yẹ kí n bọ́ sọ rárá o torí tá a bá yẹ ọmọdé lójú ara rẹ̀ yọ sí wa hù mo ti ń wo súnra rẹ̀ tipẹ́ gẹ́gẹ́ bí olóòótọ́ bí ó bá ní brake light ló bàjẹ́ ní mọ́tò bẹ́ẹ̀ láàbá ṣé o lè máa sọ installment mọ́tò yìí. pé kí n máa gbé mọ́tò yìí lọ kí n máa sanwó ẹ̀ díẹ̀díẹ̀ sà. lọ́sẹ̀ẹsẹ̀ náà mo sanwó. dìde ńlẹ̀ dìde a ní ọ dìde ṣe dìde ńlẹ̀ dìde ńlẹ̀ dìde ńlẹ̀. torí ìwà rẹ ni. ó lọ sọ fún un lè ṣe fún wọn dẹ́rẹ́bà tó kù torí aláìní ìtọ́nú pọ̀ ní wọn onírọ́ gbàgbìrà pàálí sí ni wọ́n pàápàá wá àá ṣèrè sí o èyí dá sáfù ọ̀gbọ́n wọn ní kó fún ọ́n star kan kó fi ṣàárẹ̀ dé. bàbá nìyẹn tí a. ọmọ dáadáa ẹ ṣe kọ sà. àtúnú àlọ́ tánú. Ọlọ́run kò ṣàánú fún mi. Ẹ ò ní tẹrọjọ́. Ẹ ò ní tọrọjọ́ kẹ́yìn ayé yín. Ọjọ́ ìbí bá ń kọ̀nà ẹ ò ní jáde. Èmi ti gbàgbélébú nínú. Mo ti gbà kádàrá mi. Adélébáré ẹni Ọlọ́run kò ṣàánú fún mi. Ẹni Ọlọ́run bò ó bùn mi. Ẹ dákun ẹ ṣàánú fún mi. Adúpẹ́ ibi ẹ ti mú Olúwa fọ̀pọ̀ rọ́pò o. Mo ti gbọ́ o, mo ti gbà o. Ẹ dákun ẹ ṣàánú fún mi. Ẹni Ọlọ́run bò mí. Thank you very much. Thank you very much. Adélébáré Afọlábí. Ó ní tọrọ jẹ o. Ó ní tọrọ jẹ. Mo ti gbà kádàrá mi. Èmi ti dààyè mẹ́mú. Mo ti gbà gbélébù mi o. Ẹni Ọlọ́run bò ó ṣàánú fún mi. Ẹni Ọlọ́run bò ó fún mi.
ọpẹ́lọpẹ́ ni àtàárọ̀ báyìí mo juwọ́ kò sẹ́ni tó dúró. kò tọ́pẹ́ mà ní express. tí mo rí póbìnrin ni mí. obìnrin àìmọye ìjàmbá tí obìnrin ti cause ní ọ̀nà express tàwa tí ó wàá jẹ́ pé ọ̀nà tèmi gan ná lójoojúmọ́ nìyí kò sí ẹ̀sẹ̀ fún mi láti dúró fún yín. àtẹni tó tó ẹ àtẹni tí yóò tó ẹ ló ń lò ó bọ̀ ṣé màmá máa ń lò ó bọ̀ bí ẹni tí ò ní kú mọ́ kí ló dé tó ń lùgbà yìí ó bí ẹni tí ò ní kú mọ́. máa rántí ọjọ́ kan ọjọ́ yẹn iṣu àtìlẹ̀ lẹ́yìn aṣojú jẹ́ ọjọ́ yẹn kò ní lè ṣàtúnṣe mọ́ ọjọ́ yẹn kò ní lè ṣàtúnṣe mọ́ jẹ́ kán mọ̀ bá wà. ó ní kí n má ṣàgbàwà mọ́ ó ní kí n gbé mọ́tò fáwọn èèyàn kan máa wá deliver fún mi náà can't you see that ẹ̀rí pé oríire ni. ẹ kú oríire o ẹ mà kú oríire gidigidi o in fact oríire ìyá bá yín kalẹ̀ inú mi má dùn fún yín o aláìní ìdè ní jìnnà sí yín nǹkan tí wọ́n fẹ́ kẹ́ ẹ ṣe ni wípé ẹni tó ti ṣe promise tó pọ̀ báyìí fún yín mo fi kẹ́ ẹ dì í mú ṣinṣin ẹlẹ́kẹ́ ọkọ bí àwọn èèyàn àti ẹ̀rù o yìí ni má dùn fún yín lọ́pọ̀lọpọ̀ mo tún wá ń gbàdúrà fún yín pé aláìní ìní jìnnà sí yín o I'm so happy for you. I'm so happy for you too. gbẹ́nu ẹ dákẹ́ ọ̀rẹ́ ṣáláàánú ni ẹni àbólóore ẹni ṣá. ọ̀nà wo ni wọ́n tún bá wọlé yẹn mo sọ pé èèyàn sọ pé òun máa kọ́lé fún mi ó lè máa ra mọ́tò 1 2 3 4 5 bus láì ṣe káà ó tún sọ pé ṣó lóore ni. òbí má deceive rẹ̀ rárá bí ó jẹ́ ń bẹ́ẹ̀ sòtọ̀ ọ̀rọ̀ ọ̀rẹ́ ọjọ́ bá jẹ́ kí ọ̀kan tàn ẹ́ jẹ. ọ̀rẹ́ sórí gbogbo irú àwọn èèyàn báyìí ó máa ní nǹkan tó máa fi ń ṣe o. èèyàn máa fún ẹ ní mọ́tò 5 ó máa fún ẹ nílé ọmọ kò sọ́fẹ̀ẹ́ kankan mọ́ o. yes ìjọba ò lè ṣe ilé ẹ̀ fún yàn àtìgbà tí Jésù ti lọ kò sí róore ọ̀fẹ́ bẹ́ẹ̀ yẹn mọ́ o. yes má jẹ́ kí nǹkan máa mú ẹ̀gàn sórí gbogbo nǹkan tó ń ṣe fún ẹ yẹn ó máa ní nǹkan tó fẹ́ gbà in returns. one irú àwọn màmá bẹ́ẹ̀ yẹn apart from pé bí wọ́n máa ń lo ẹ̀jẹ̀ àwọn boys pé àti wọ́n fi ẹ̀jẹ̀ wọn túnra ṣe wọ́n máa ń lo ISIC wọn ni o. yes ISIC irú àwọn èèyàn bẹ́ẹ̀ ló máa ń lò ó má jẹ́ kí nǹkan kan tún ẹ jẹ. òbí òkèlè gbígbẹ pẹ̀lú àlàáfíà èrè ńlá ni o èrè ńlá gidi ni. irú èrò burúkú ló wà lọ́kàn ẹ̀ bá ní nǹkan papọ̀ lẹ́nu gbàwó sígbà o kò sún tó jọ o. àní irú àwọn ìyá bẹ́ẹ̀ yẹn nǹkan tó máa ń ṣe nìyẹn ọ̀rẹ́. wọ́n tó bá jẹ́ bẹ́ẹ̀ ó ń kú wọn advice kẹjá wọ o àbí kí lè fi. so ó possible pé ISIC mi ni woman yẹn fẹ́ lò bó ṣe ṣe gbogbo nǹkan rẹ̀. ó possible now òun náà tó ń fi àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn táìsì ẹ̀ ṣé o rò pé owó easy àti dash out bẹ́ẹ̀ yẹn. ó tọ́ ni mo ti gbọ́ kí ni wọ́n mọ̀ ní tiẹ̀. ara ẹ̀ wo ronú ara ẹ̀. àtẹni tó tó ẹ àtẹni tí yóò tó ẹ ló ń lò ó pọ̀ ṣé màmá máa ń lò ó gbà. my chief bí ẹni tí ò ní kú mọ́ kí ló dé tó ń lùgbà yìí ó bí ẹni tí ò ní kú mọ́. máa rántí ọjọ́ kan ọjọ́ yẹn iṣu àtìlẹ̀ lẹ́yìn aṣojú jẹ́. nǹkan tí mo ṣe ránṣẹ́ pé ilé iṣẹ́ wa wọ́n máa fẹ́ gbéṣẹ́ kan fún wa ni lọ́wọ́ àwọn ìjọba kódà ẹ̀mí wa ò gbé kọ́ńtíráàtì yẹn nítorí pé àwọn ilé iṣẹ́ ńláńlá ni wọ́n máa ń gbé iṣẹ́ bẹ́ẹ̀ fún àwọn èèyàn wá ní kí n tẹsẹ̀ síta kí n lọ sọ́dọ̀ àwọn onímọ̀ àwọn alájò níbẹ̀ ni wọ́n ti wá sọ fún mi pé tí mo bá fẹ́ kí kọ́ńtíráàtì bọ́ sí àtọwọ́ ẹ̀ tí ò bá dẹ̀ tún ní bọ́ sí àtọwọ́ pọ̀ sí máa èmi bẹ́ẹ̀
Chief, kí ni tèmi ṣe jẹ́ nù ẹ̀? Ètò gbígbà kan ẹ̀rẹ̀ ọmọbìnrin tó bá jojú gbèsè kan là láti fi ṣe ájú yìí wọn tó ṣe kan wọ nìyẹn. Àmọ́ kíní kan ni ọmọ tá a bá wá lò kò ní jára ayé kò ní jírú ọ̀run. Sí màmá ẹnu òfìfo kì í dún nàmùnàmù tó ti gbọ́ ṣóorí tó o bá ti lè ṣiṣẹ́ ìfún mi 30% tiẹ̀ ní káàṣì báyìí ni kì í ṣe pé máa fún ṣẹ́ẹ̀kì. Actually ẹ mọ̀ pé mò ń fọ ọmọ yẹn pawó ni ọ̀nà kọ́nà dẹ̀ ló mi ń gbà wọnú ajẹyẹ ọ̀nà kọ́nà tó bá lè fi mọ́wọ́ wọlé fún mi kò sí wàhálà èwo lẹ fẹ́ ni wọ́n ṣe. wo ẹni tá a bá fẹ́ lò fún kínní ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó jojú ń gbèsè tó jẹ́ pé ọmọbìnrin ọ̀hún tó bá kọjá lẹ́gbẹ̀ẹ́ èèyàn báyìí olúwẹ̀ gbọ́dọ̀ bójú wẹ̀yìn wò báyìí pé ọmọ rẹ̀. ó bèbí nǹkan. Àtẹni tó tó ẹ̀ àtẹni tí ò tó ẹ̀ ló ń lò pọ̀ ṣé màmá máa lò gbà bí ẹni tí ò ní kú mọ́ kí ló dé tó ń lùgbà yìí ó bí ẹni tí ò ní kú mọ́. Máa rántí ọjọ́ kan ọjọ́ yẹn iṣu àtìlẹ̀ lẹ́yìn aṣoṣo jẹ́ ọjọ́ yẹn. Oníyàwó ọ̀sẹ̀ tá a ní ma. Mo lálùjọ, wọ́n gbàgbé lé, mo kọ́ pàṣọ, mo tún kọ́ màlá. Ọmọ gbogbo bá ṣe ń gbé súnmọ́ mi ni mo ṣe ń dà padà. Ẹ ló máa mo wà mí báyìí. Ó bèbí bá mi ń tàn sí nísinsìnyí. Ok, mo ti ń bọ̀ mà. Ok. Ẹ wò ẹ̀yin girls ṣé màmá ní kí n máa bọ̀ ń ta. Àtẹni tó tó ẹ̀ àtẹni tí ò tó ẹ̀ ló ń lò pọ̀ ṣé màmá máa lò gbà bí ẹni tí ò ní kú mọ́. Ṣé màmá? Ó bèbí. Ṣé mo chief ṣá? Bẹ́ẹ̀ ni mo mọ̀ wọ́n dáadáa. Wàá tẹ̀lé chief báyìí. Gbogbo eré ni kò bá chief ṣe o. Ṣé màmá ṣe bẹ́ẹ̀ iná ọmọ mi. Chief kẹ́ tọ́jú ọmọ mi dáadáa. Ṣé màmá ẹ gbé wa yẹ̀ wò. Chief. ẹ wò àjù gbóńkẹ́ báyìí lọ ọkùnrin làdá owó gbọ́n àròyìn láàárọ̀ ọ̀la tó bá dé. So kò sí problem. Ó yá. Ó dàárọ̀ mà. Ó dàárọ̀ ajé o. Ọjọ́ yẹn kò ní lè ṣàtúnṣe mọ́. Jẹ́ kán mọ̀ pa wá lálòdè ìgbà wa máa wẹ̀ o. Jẹ́ kán mọ̀ pa wá lálòdè ìgbà lónígbà ń lò. Jẹ́ kán mọ̀ pa wá lálòdè ọmọ ṣe màmá ti dé. Jẹ́ kán mọ̀ pa wá lálòdè. Gbọ̀ngbọ̀ aṣọ wa kùtùkù máa wẹ̀. Jẹ́ kán mọ̀ pa wá lálòdè ìgbà wa máa wẹ̀ o. Jẹ́ kán mọ̀ pa wá lálòdè ìgbà lónígbà ń lò. Jẹ́ kán mọ̀ pa wá lálòdè ọmọ ṣe màmá ti dé. Okay, wait a minute.
àtẹni tó tó ẹ̀ àtẹni tí yóò tó ẹ̀ ló ń lò pọ̀ ṣé màmá máa lò gbà bí ẹni tí ò ní kú mọ́ kí ló dé tó ń lò gbà yìí ó bí ẹni tí ò ní kú mọ́. máa rántí ọjọ́ kan ọjọ́ yẹn iṣu àtìlẹ̀ lẹ́yìn aṣojú jẹ́ ọjọ́ yẹn kò ní lè ṣàtúnṣe ọjọ́ yẹn kò ní lè ṣàtúnṣe. Mi ò rántí ojú yìí. Níjọ́ kan báyìí tá a pàdé lọ́nà Ṣàngó. Ẹ kú ọjọ́ mẹ́ta wá. Ìjọ kan pẹ̀lú. Ṣé tún gbé yín wá síbí ni? Àwọn kan mà ló ṣáàtà ló wá síbí òun ò dẹ̀ sọ pé lè máa ṣúgbà ẹ̀kọ́ tó di pé a padà. Mo kàn ṣe ní kí n wágbé kan tí mo lè rest síbọ̀ ìjúwe bíi fún mi. Èmi ni mo ní hòtẹ́ẹ̀lì. Ó nice gan o. Ẹ try. Ẹ wò ẹ fún wọn ní rúùmù kan. Kíkẹ́ mú kí ìkan fún mi. Ẹ̀yin náà ayé pé nice gan ojú ọ̀yẹ́ tí wàá jọ pẹ̀lọpẹ̀ yín. Obìnrin ni mí báwo ni máa tún táyà máa gbé táyà máa ṣe gbogbo ẹ̀. Lẹ́yìn àmì ìdèrò yẹ kó tẹ̀lé níjọ́ ẹ̀bọ̀ mo kò pé kémi fún ara mi kí n wá. Ẹ̀tọ́ lọ láti fún ìwọ̀ wọn lọ́wọ́. Ẹ jẹ́ ká lọ. Tó bá gbọ́ nǹkan tẹ́ sọ bẹ́ẹ̀ ń sìn nǹkan. Ó máa gbọ́ ó kí ló fẹ́ ṣe àwọn àgbà àyà òṣì. Ọ̀rọ̀ àákọ́ kí ló dé gan-an? Bí àwọn ọmọ kékeré tó yẹ káwọn máa gbé orí sí mọ̀mọ́ máa gbé káàkiri wọ́n ń ṣe ọ̀gá ọ̀. Anyway, ó dàgbọ́ ara mi ò nílé ìwé sáwọn ogun òṣìṣẹ́ ń ṣe bí bàṣẹ ti kọ́. Ẹjọ́ àwọn ibi kí ló ń ṣe wọ́n? Ẹ lè ṣe wọn jọ gan o. Ọpẹ́lọpẹ́ yín jọ yẹn. Mi ìbá mọ èmi ní mo position tí mi bá wà. Káyọ̀ ẹ̀rẹ̀ mo ti débẹ̀ ló ti bàjẹ́. Ìṣẹ́ ni bàbá mi ṣe. Mo kàn dúró ni. Ẹ ṣe gan. Ẹ kún rìn ni. Báwo wà ní kí ni kí n fún yín mo báyìí? Ẹ wò mo ti wà òkè gan níbi tí mo ti ń bọ̀. Oorun ló wà lójú mi. Jíjẹ náà ń kọ́ báyìí. Ẹ káàbọ̀ ẹ pẹ̀ tẹ bá ṣáwà tán kẹsùn ó ti yé yín tẹ bá ti ṣáwà tán kẹwàá relax tẹ bá fi máa jẹ pé ayé máa ti wọ̀ gbogbo travelling tẹ̀sí báyìí. Ẹ má wọrí tí ẹ bá jáde máa take shower ẹ. Ẹ mọ̀ pé irú yín deserve special treatment. Kò sí treatment kankan tí ẹ tún fẹ́ fún mi ọ̀fẹ́ lẹni kọ́ fún mi ní yàrá ẹ̀ kí ló tún kù ẹ ṣe gan máa ṣe. Jerry understanding ló máa ta. Àníkìní. Ẹ mọ̀ pé irú yín tẹ jẹ́ fine boy báyìí handsome looking. Ẹ̀wọ̀n ìfúnlẹ̀ ìgbàlẹ̀ kúrò níjà ni kí ẹni sùúrù bàbá ń jọ kí o gbé lẹ́yìn. Ẹ̀wọ̀n tí o máa ń wẹ̀ owó tẹ̀ mi o ẹ̀wọ̀n ìfúnlẹ̀ ìjà. Ó ti tó ó ti ẹ̀ mọ nǹkan tó ń wọ sọ kí ló dé bọ̀bọ́ yìí ò tiẹ̀ le. Kí ni tọba sọ pé ọmọ kan ò le ṣé bíi ti arúgbó bíi ti yín ni àbẹ́ ìjọmọ̀gè. Ò mọ ẹni tí èmi àjọkẹ́sẹ̀ màmá tún lọ béèrè mi ọlọ́run débẹ̀ ni máa sùúrù ló máa ní kò yí ẹ. Ẹ gbọ́wọ́ kúrò lára mi jàre
ẹ̀wọ̀ ẹ̀ṣọ́ ayé o èrè tí ò bá wọ̀ ẹ̀jẹ̀ kí n kúrò dábí what is all this for God's sake. Iye fi ní sùúrù náà ọmọ ọmọ pé torí òdùn ni mo ṣe ń ṣe gbogbo kò yẹ kíkí ní ilé tó yẹ. tí o bá jẹ́ pé owó òrùta wà kí ni fẹ́ máa dó ṣe ń bí káwọn olóde máa lọ ta ìwọ̀n bọ̀. ṣé màmá máa lò gbà bí ẹni tí ò ní kú mọ́ kí ló dé tó ń lò gbà yìí ó bí ẹni tí ò ní kú mọ́. máa rántí ọjọ́ kan ọjọ́ yẹn iṣu àgbẹ̀lẹ̀ lẹ́yìn aṣojú jẹ́. ó lọ máa ṣàlùwà báyìí ó lè ní fún mi wà ní sọ àdúrà gbogbo èdè ìgbàsí ọjọ́ ìkára máa ń lọ ọmọ tó tẹ̀ tó wá sún ìrìn àti láwé tẹ̀ sí báyìí. ọ̀rọ̀ òbí táyọ̀ ìdájọ́ là ń sọ nígbà yìí àti kí la fẹ́ ṣe sí i. ó bèbí tó lè ti wá kájọ. ṣé kò tó torí ni lọ́mọ tó jẹ́ pé èmi ni mo mú wá síbí báyìí. ẹ dúró o bẹ́ẹ̀ bá lè sọ pé mo tún gbèsè mi dé ṣé kì í ṣe pé bèbí ti kó HIV ṣá. dókítà sọ yẹn fún wa. kí lẹ pè àbí kí n gbogbo tẹ̀yìn sọ pa olùgbé ń pè yẹn náà. èwo èmi ti fẹ́ máa gbé mi o èyí lè sọ fún mi sí èkó tí mo wá ìkókò mi sí problem o. ẹ̀yin girls ẹ jẹ́ ká tètè òye yìí sí. nínú rò pé ó bèbí kó HIV ìkọ́ tẹ́mi ló kàn ṣó bèbí kì í ṣojú lásán so abẹ́tà kàtọ́wọ́ olébọn ká gbé lọ sọ́dọ̀ babaláwo abíkílẹ̀ fíl. ẹ wo àtọwọlé àti tọrun èyí tẹ bá dísà láti tìbọ Ọlọ́run á fún yín ṣe. ṣé kò tó yẹ kó sọ yẹn ni. ẹ ṣe níta o báyìí láì bí ó yá. ṣé màmá yín ní sùúrù ẹ ti ẹ̀ ṣe fún ní little time ẹ jọ̀ọ́. jọ nítorí Ọlọ́run ṣùgbọ́n kókó àrùn báwọn tó kù bíbá yìí ni wọ́n ní kó máa lọ ṣe táwọn ẹgbà tí yá kó padà wá kò sí problem máa lọ. ṣé kókó àrùn wọ̀nyí tó kù ni wọ́n ní kó lọ lé wọn kó lọ tọ́jú ara ẹ̀ tó bá ti tọ́jú ara ẹ̀ kó padà wá kò sí problem. ó yá bá mi sọ fún ọ̀rẹ́ ẹ̀ o ó yá. rántí ọjọ́ kan ọjọ́ yẹn iṣu àgbẹ̀lẹ̀ lẹ́yìn aṣojú jẹ́. ẹ wò ẹ dúró wo ṣé o ti gba ID card mi lọ́wọ́ ẹ̀ ó yá ID card mi gbà. bá mi. a ní ẹ máa lọ. ṣó ti yá lọ nìyẹn ni. ti lọ náà nìyẹn o. ó yẹ kí wọ́n tẹ̀lé bá sì máa sọ̀rọ̀. kí ló tiẹ̀ máa ń ṣẹ̀yìn ṣó dìgbà tó bá kó pàǹtí tó wà lára ẹ̀ tó bá kó everybody tó wà bíbá ẹ̀kẹ́ tó mọ nǹkan tó ń ṣẹlẹ̀. wọ́n lè ṣe máa ń sọ̀rọ̀ báyìí. àbàbà tó ra mú odò ń gbárèrè lọ o. ikú tó dẹ̀ kojú bẹ́ẹ̀ ni òwe ńlá ló pa fún ni. but ìwọ súnmọ́ sí màmá náà ṣé bá ṣe máa wò ó ràn tó máa lọ nìyẹn wàá dẹ̀ bá sí màmá sọ̀rọ̀. èmi súnmọ́ sí màmá
ṣé each and every one of you ṣé ẹ súnmọ́ wọn ni ẹ̀yin ò lè bá wọn sọ̀rọ̀. Ọlọ́run tẹ̀ ní jẹ́ kí ṣe màmá gbọ́ tó bá fi dùn dá èmi inú mi dùn bó ṣe lè kún mi báyìí tó láti jọ tó ti wọ ibà ìga sẹ́ẹ̀ tí ẹ ti pọ̀ jù àfi bí ẹgbẹ́ kan ni gbogbo kọ́sọ́mà tó le tó ní iṣu lọ́wọ́ gbogbo ẹ̀ ló ti kó tán. Kọ́sọ́mà tó ní òtítọ́ ẹ̀ mo kú mọ̀ pa látẹnujẹ ni wọ́n ń tiẹ̀ nǹkan tó máa jẹ́ ní ojú ọgbọ́n. alẹ́ ẹlẹ́gàn ní àmọ́lú ẹlẹ́gàn dáńkọ́ ara wa. ṣé ìwọ wa ní sọ sọ̀rọ̀ ọ̀lẹ̀ rárá náà ṣá. kí ni kí n ṣe sí ṣé kí n travel pẹ̀lú wọn. ẹ wọlé ìjọ̀gẹ́ kó bó ṣe ṣe ìwọlé wọlé. kò sí nǹkan tó fẹ́ ṣe sí kémi wọlé lọ ara ẹ ló wà ọpọlọ. Augusto ìmọ̀ nǹkan tó kó sí. Say mama. Say mama. Ẹ má ṣe màmá mi o. Ẹ má ṣe màmá mi rárá. Ṣé gbọ́ sí? Ẹ má ṣe màmá mi. Ṣé ti gbọ́? Ọmọ olówó òdúró. Say mama. Jókòó kò gbọ́rọ̀. Ẹ ò chief, mi ìwà ẹ̀bẹ̀ wá jókòó. Ṣé o yẹ yín? So tí ìgbà gbọ́ ni ní ìsinsìnyí bí wọ́n ti award contract yẹn fún yín. Ẹ ní fún mi 30% mi. Èmi ní kò jókòó. Chief, mi ì lè jókòó rárá. Mi ì lè jókòó. Ṣó ti yé yín? 30% mi ni mo wá gbà. Lẹ́yìn jẹ́bẹ̀, èmi náà mọ̀ ọkọ̀ bá jọ ṣe o. Ẹ mọ ọmọ tá a lò. Tẹ́lẹ̀ adé fún mi 30% mi. Ayé agbóòrùn àmọ̀ láàrin mi àti yín. Káwa ń tán, ẹ wá ní kinní kan. Lẹ́yìn tí lọ́pọ̀ àwọn ẹni mò ń gbà. Kọ́ wọ́n bá rí jù mí lórí ọ̀rọ̀ ọmọ yẹn. Ẹ fún mi 30% mi. Lẹ́yìn jẹ́bẹ̀, ẹni tí èmọ̀ kan tá a ṣètì lè fi jọ àmọ̀. Say mama. Mo ní kò jókòó. Jókòó. Ó dà tó bá lóò jókòó. Jẹ́ kí n sọ kíní kan fún ẹ. Àwa kì í sọ̀rọ̀ ká sọ pé a ṣe bẹ́ẹ̀. Bá gbọ́ ọmọ àlè ló ń sọ̀rọ̀ tí í ṣe bẹ́ẹ̀ mọ́ a ṣe bá a ti wí. Èmi ni mo promise ẹ wípé màá fún ẹ ní 30% nínú owó yìí. Gbọ́ tíjọba bá láwọn fẹ́ fún yín lówó kan lọ́sẹ̀ tó ń bọ̀ látọ̀sẹ̀ ni wọ́n ti máa pariwo wọ́n á jẹ́ kí rédíò gbé kí tẹlifíṣọ̀n gbé kí wọ́n lè mọ̀ pé wọ́n ń ṣe bẹ́ẹ̀ wọ́n ò dẹ̀ ṣe bẹ́ẹ̀. Ṣé màmá fi ọkàn ẹ balẹ̀ tí wọ́n bá ti lè fún mi ní ṣẹ́ẹ̀kì yẹn lọ́jọ́ Monday àjọ máa lọ sí báǹkì ni a máa jọ lọ gba owó yẹn máa tún ṣe jù bẹ́ẹ̀ lọ fún ẹ ju 30% tó wù yẹn ó ti ṣe jù bẹ́ẹ̀ lọ ọmọ tá a lò Ọlọ́run dáríjì mi àti ẹni. Chief. Chief, mi ní mi ìgbà nǹkan tẹ́ ẹ̀ ń sọ yìí o bọ̀ gbogbo orúkọ bẹ́ẹ̀ lóye ọkọ̀ ti pè mí kó tó di pé mi gangan gbọ́nu rédíò kẹ́ ṣàlàyé fún mi. Iṣẹ́ tí wọ́n gan ń ṣe ò fà yí ẹ̀ lẹ́kọ̀ọ́ jáde àwọn olóko bí ẹnu kọ́ bá tẹ̀ ń lọ ọkọ̀ sì dá. Iṣẹ́ tẹ̀ ń ṣe ò fà yí ẹ̀ lẹ́. Mo ní láti jẹun náà ẹ̀yin náà ti mọ̀ pé àwọn ọmọ yìí ni mo fi ń ṣiṣẹ́ so ẹ̀ dẹ̀ mọ̀ gbogbo ọ̀tún lọ́sì mo fi ń wá business ẹ wo orí ìtẹ̀mí àti ìjọ papọ̀ yìí sìn ọmọ yẹn ti di jáde ló ti jáde àti mi ti lé dànù. Ọlọ́run mi ta ló dàbí Ọlọ́run mi ta ló dàbí Ọlọ́run mi mímọ́ tó
ṣe àlá lásán. bẹ́ẹ̀ mo wí òun ní àlá tí ẹ láti ṣe àlá lásán. ẹ̀gbọ́n inú olúwa ó ní inú òun rú sí yín gidigidi òun ní inú ń bí òun sí yín gidigidi òun ní inú òun rú sí yín òun fẹ́ bá yín wí òun fẹ́ bá yín jà òun fẹ́ dìbò lù yín. òun ní tani yóò borí òkè ní wọlé tàbí tani yóò dúró níbi ilé mímọ́ rẹ̀ ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun tí kò sí gbọ́kẹ̀rẹ̀ sí aṣọ tí kò sí kọ̀rọ̀ sí ọ òun ní òun yóò dúró ní ibi olúwa mímọ́ náà ǹjẹ́ ó dìrí olúwa ní òun fẹ́ bá yín wí ó lè òun fẹ́ bá yín jà bí olúwa bá dojú ìjà kan ní tani lè parí sílẹ̀. arábìnrin níbo ni ọkọ yín wà. olúwa ní kí n bèrè lọ́wọ́ yín pé níbo ni ọkọ yín wà. pásítọ̀ tipẹ́tipẹ́ ni èmi àtọkọ mi ti jà tí mo ti kọ̀ sílẹ̀ mi mọ́bi tó wà rárá. olúwa sọ fún mi wípé òun lòun fi ọkọ òun fi ṣo lórí aya tó òun sọ wípé ẹ̀yin aya ẹ máa gbọ́ tọkọ yín ẹ̀yin ọkọ ẹ máa fẹ́ràn aya yín ọkọ fẹ́ràn yín ṣùgbọ́n yóò gbọ́ tọkọ olúwa fẹ́ bá yín wí olúwa fẹ́ bá yín jà olúwa sọ fún yín pé ọ̀nà àbáyọ kan ṣoṣo ló wà o kí ẹ tọ́ ọkùnrin yìí lọ kí ẹ wọlé kí ẹ bẹ̀rẹ̀ dáríjì ni tó bá ti dáríjì yìí tó gbàdúrà fún yín olúwa yóò dáríjì yìí inú ọlọ́run yóò yọ sí yín ọ̀nà àbáyọ kan ṣoṣo tó wà lọ́nìí jẹ́ gbọ́. pásítọ̀ máa ṣe bẹ́ẹ̀ ṣe sọ ní kíákíá báyìí ni màá ṣe. arábìnrin ẹ wá wọn lọ ẹ ṣàtúnṣe àwa kọ́ la rí bẹ́ẹ̀ ọlọ́run kì í sọ kó má mú ṣẹ àlàáfíà fún yín àdúrà yín àgbà tó tọ́ta yín lọ. ẹ kọ́ ọ̀lẹ̀ ń bí yìí o ẹ kọ́ ọ̀lẹ̀ o ẹ kọ́ ọ̀lẹ̀ o Tàníyàn. ẹ kọ́ ọ̀lẹ̀ sà. Tàníyàn. ẹ kọ́ ọ̀lẹ̀ sà. ẹ kújọ́ mẹ́ta sà. ẹ rántí mi láyé èmi ni ìyá ṣògo. ẹ kújọ́ mẹ́ta sà. tí à ń gbé ilé yín ní ilé yín lọ́hùn. ìwọ obìnrin yìí lè dá báyìí. ìgbà tí mo délé àwọn ojú tuntun ni mo bá. ìgbà tí mo béèrè bàbá ṣògo lọ́wọ́ àwọn tí mo bá ń lé wọ́n náà wọ̀n mẹ́rin tó ń jẹ́ bẹ́ẹ̀ ni mo ṣe ní òkè mo wá kú lọ sí ilé títí yín àwọn mọ́mì ni mo bá ń lé wọ́n wá ní òkè ẹ wà ní sáìtì tẹ́ ń ṣe lọ́wọ́ pé kí n wá síbẹ̀ wọ́n dẹ̀ júwe fún mi mo ṣáà try mo trace ẹ jọ sà bàbá ṣògo ń kọ́ àti àwọn ọmọ mi. Bàbá ṣògo ká tẹ̀ pé ń wọ̀ ṣe kò sunwọ̀n mo ti lé bàbá ṣògo ó ti lé lọ́dún mẹ́rin lẹ́sìn mo ti lé ó jẹ́ gbèsè jù níbi mo rí pé dédé owó yóò jẹ́ ẹ lè rí san èmo wá pé ṣé ó rí dédé owó yóò jẹ́ la fi gba ilé mú rẹ̀ kí wọ́n máa san owó mi kan lè rí légbé èmi ti lé. Daddy
èdè mọ bí mo ṣe lè rí wọn rárá. ìyá ṣògo níbi n kò ṣe fámílì rẹ̀ ìwọ kò tẹ ọ mọ ilé bàbá ọkọ rẹ nu ó mọ ilé mọ̀lẹ́bí rẹ̀ ṣé orí bó bá ti délé mọ̀lẹ́bí rẹ̀ kó o béèrè èlé burú títí kó má kẹ́ nìkan mọ́ ni níbo bá débẹ̀ ó bá béèrè bàbá ṣògo wàá rẹ́ nìkan máa wò pé bó ti rìn sí rèé. ẹ wò dáàdì ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ wò kúnlẹ̀ mi ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ tẹ̀lé mi délé àwọn ẹbí yẹn ẹ kúkú mọ̀ pé ọ̀rọ̀ àwọn ẹbí yìí náà pẹ̀lú nǹkan tó mú mi pàpà kọ ọkọ mi sílẹ̀ ẹ jọ̀ọ́ kẹ́ ẹ tẹ̀lé mi débẹ̀ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. ìyá ṣògo ń lè débẹ̀ òun ọjọ́ rí mi ṣé bọ́jọ́ rí mi ṣe tó yìí àwọn aláàfin gba àṣẹkù agada níbi ń bá tẹ̀lé ẹ débẹ̀ kí màá pẹ́ tẹ̀mí ṣe jẹ́ é possible é possible. àtẹni tó tó rẹ̀ àtẹni tí yóò tó rẹ̀ ló ń lò ó pọ̀ ṣé màmá máa ń lò ó gbà bí ẹni tí ò ní kú mọ́ kí ló dé tó ń lùgbà yóò bí ẹni tí ò ní kú mọ́. máa rántí ọjọ́ kan ọjọ́ yẹn iṣu àtìlẹ̀ lẹ́yìn aṣojú jẹ́ ọjọ́ yẹn kò ní lè ṣàtúnṣe mọ́ ọjọ́ yẹn kò ní lè ṣàtúnṣe mọ́. jẹ́ kán mọ̀ báwa lálùdé ìgbà wa máa bẹ́ ọ jẹ́ kán mọ̀ báwa lálùdé ìgbà tó nígbà ń lọ jẹ́ kán mọ̀ báwa lálùdé ọmọ ṣé màmá ti dé jẹ́ kán mọ̀ báwa lálùdé wá sọ wá kùtùkù mọ́ jẹ́ kán mọ̀ báwa lálùdé ìgbà wa máa bẹ́ ọ jẹ́ kán mọ̀ báwa lálùdé ìgbà tó nígbà ń lọ jẹ́ kán mọ̀ báwa lálùdé ilẹ̀ wákà ìfẹ́ ṣàtìlẹ́ jẹ́ kán mọ̀ báwa lálùdé. ẹ mọ̀ mi. ẹ má bínú ìyá àbúrò mi ìmọ̀ yín. Ṣàdí ìyàwó Àlàbí. ìyàwó Àlàbí. ìyàwó ṣé èsì tá a rí yín. ọjọ́ mẹ́ta mà. ìyàwó Àlàbí. bẹ́ẹ̀ni. mo rí mú ètò sọ bàbá mi yìí bàbá mi yìí ẹwà mo rí nǹkan lálejò. mo fẹ́ràn kó mọ̀ pé ò ń pè jẹ́ ayé ó jáde. ẹ má bínú ẹ ti lálejò. ẹ ní ìyá mi ẹ káàsán. ẹ ǹlẹ́ o ṣé ò sí láti bo. Ṣàdí àná ìyàwó Àlàbí. Ṣàdí ìyàwó Àlàbí kò sí èèyàn lára ẹ. ìwọ àti ẹ náà lọ́jọ́ wọn rèé gbé. òun ló dé lóun béèrè Àlàbí. ṣé ò sí o kí lẹ fẹ́ rálàbí fún ọ. bàbá ìjọ ẹ ṣàánú mo fẹ́ rí Àlàbí ni àfi tí n bá fojú kan Àlàbí báyìí láyé mi tó lè dá ìjọ ẹ ṣàánú mi ìjọ. ẹjọ́ kí lẹ̀ ń bá ọ̀rọ̀ gan ẹjọ́ kí lẹ̀ ń bá àlàyé kí lẹ̀ fẹ́ máa ṣe wo o fẹ́ rá Àlàbí àbí. bẹ́ẹ̀ ni mà. ibi iṣẹ́ Àlàbí ló máa wà lọ. ẹ ṣe mà ibo ni ibi iṣẹ́ wọn mà. kó lè ṣé orí tó bá ti dé gáràjì ńlá gbogbo ọmọ kékeré báyìí lórí wọ́n ṣáà ti sọ pé o fẹ́ rá Àlàbí wọ́n á mú ẹ dọ́dọ̀ ẹ̀. ẹ ṣe mà ẹ ṣe o ẹ ṣe Ṣàdíà. oríkórí ń bẹ ń Ṣàngó irinkúri èdè ọlọ́lọ́gbé ọlọ́mọdé abìnrin òṣì lẹ́sẹ̀ ó mọ̀ ní wọ́n sì pé òun fẹ́ rá Àlàbí. kò sí èèyàn rí lára obìnrin bí èèyàn bá rí tó bá rí jò kó pa kó fe jò lẹ́ni. àwọn tó ń jẹ́ fún ọmọ abóbìnrin àwọn rẹ̀. ọlọ́mọ wẹ́rẹ́ ọmọ tó bá rìnrìn bẹ́ṣẹ̀bẹ́ṣẹ̀ iṣẹ́ bẹ́ṣẹ̀bẹ́ṣẹ̀ ló máa ń jẹ́ jọ̀wọ́ máa rọra lò gbà ìgbà yìí ìgbà tó rí yẹn ò lọ bí ó béèrè ojoojúmọ́ bí ọdún ṣé wọ́n nìkan ni àtẹni tó tó ẹ̀ àtẹni tí ò tó ẹ̀ ló ń lò pọ̀ ṣé màmá máa ń lò gbà bí ẹni tí ò ní kú mọ́ kí ló dé tó ń lùgbà yìí ó bí ẹni tí ò ní kú mọ́. máa rántí ọjọ́ kan ọjọ́ yẹn iṣu àtìlẹ̀ lẹ́yìn aṣojú jẹ́ ọjọ́ yẹn kò ní lè ṣàtúnṣe mọ́
ọjọ́ yẹn kò ní lè ṣàtúnṣe mọ́. Jẹ́ kán mọ̀ pàwá lálòdè ìgbà wa máa wẹ̀ o. Jẹ́ kán mọ̀ pàwá lálòdè ìgbà lónígbà ń lò. Jẹ́ kán mọ̀ pàwá lálòdè ọmọ ṣe màmá ti dé. Jẹ́ kán mọ̀ pàwá lálòdè. Gbọ̀ngbọ̀ aṣọ wa kùtùkù máa wẹ̀. Jẹ́ kán mọ̀ pàwá lálòdè ìgbà wa máa wẹ̀ o. Jẹ́ kán mọ̀ pàwá lálòdè ìgbà lónígbà ń lò. Jẹ́ kán mọ̀ pàwá lálòdè ọmọ ṣe màmá ti dé. Jẹ́ kán mọ̀ pàwá lálòdè. jọ̀ọ́ àbúrò mi ẹnìkan ni mò ń béèrè ní àárín Alábí lórúkọ. Alábí Ọlọ́run wà bí. mi ì mọ̀ bóyá Ọlọ́run wà bọ́ Alábí tí wọ́n mọ̀ yẹn jọjú ìwé tó wà fún. tẹ́ bá ti rárá yìí sìn. ẹ rí ṣọ́ọ̀bù kan bẹ̀ ẹ náà yẹn tó jókòó bẹ̀ tẹ́ bá ti bá bẹ̀ kẹ́ bẹ̀rẹ̀. ó ṣe ó dà wọ́n. ibi iṣẹ́ tó lè wà rè Alábí Ṣàdíà láti ìgbà yìí ni mo ti kó sínú wàhálà yìí iṣẹ́ bọ́ kò sì sẹ́ni tó fẹ́ fàárọ̀ níṣẹ́ Ṣadé Adé ti kó àwọn ọmọ ìkókó méjì ó ti kọ̀ wọ́n sílẹ̀ fún mi ṣé kí n wá jẹ́ kí ibi pa wọ́n kù mo gbé tìjú tì ó bẹ̀rẹ̀ sí ní gbègbà bàrà káwọn ọmọ mi kíbi má bàa pa wọ́n kù
alàgbà Ṣadé ò yẹ lẹ́ni tó yẹ kí n jókòó bá sọ̀rọ̀ mọ́ láyé láyé. ẹjọ́ olúwa á rẹ̀ yín lẹ́kùn àtòrí nǹkan ṣe nǹkan lọ́lọ́run èmi pàápàá rí ẹ̀kọ́ kọ́ nú ọ̀rọ̀ yìí ṣùgbọ́n alàgbà olúwa ò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ o bí kò ṣe pé kó ronú pìwàdà kó sì yè o bẹ́lẹ́ṣẹ̀ bá ti ronú pìwàdà àfi kó yè ni ẹ wò ìwé mímọ́ sọ wípé olúwa nà mí gidigidi ṣùgbọ́n kò fi mí lé ikú lọ́wọ́ tí ọlọ́run bá ta ron táwa ń ṣe sí bó ṣe máa nà wá tó yẹ kó fi wá lékú lọ́wọ́ ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ wà lénìí kì í ṣe agbára yín gbogbo tẹ́ ẹ ló ṣẹlẹ̀ sí yín kò ṣẹ̀yìn ọlọ́run tó mọ òpin láti ìbẹ̀rẹ̀ ó ti mọ ibi tó máa já sí kó tó jẹ́ kí irú kíní ìṣẹ̀lẹ̀ sí yín ẹ fi yèdè nù èmi mọ̀ wípé ọlọ́run ọba tó ń tún ìbẹ̀rẹ̀ tó ń tún òpin ṣe á tún òpin ìgbésí ayé yín ṣe ẹ ò tí ì kú ẹ sì wà láyé ẹ tó bá sì wà láyé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló lè ṣe ṣùgbọ́n ṣé ẹ rí arábìnrin yìí ó ń fẹ́ ìdáríjì lọ́dọ̀ yín àfi kẹ́ ẹ dáríjì bẹ́ ò bá dáríjì ìbínú olúwa wà lórí ẹ̀ kó má bàa rí ìbínú ọlọ́run àfi kẹ́ ẹ dáríjì. alàgbà tó bá jẹ́ wípé tí mi ò bá dáríjì ní mo ṣe máa wọ iná mo ṣe tọ́tọ́ láti dáríjì ọmọ mi jọ ọmọ mi jọ ọmọ mi jọ. ẹwù ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ fi èdè nú ẹ jọ̀ọ́ mo fọ lọ́wọ́ bàbá yín o ẹ má ṣe bẹ́ẹ̀ o torí ọlọ́run tó mú yín la gbogbo ń tẹ́ ẹ là kọjá yìí ẹ kì í ṣe pé kò mọ o torí pé ọlọ́run lọ́ba tó mọ òpin láti ìbẹ̀rẹ̀ òun ló mọ̀ yín òun ló sì mọ̀ yín ló mọ gbogbo ń tẹ́ ẹ là kọjá yìí ǹjẹ́ yín mọ̀ bóyá gbogbo ń tẹ́ ẹ là kọjá yẹn bóyá láti fi kọ́ yín lé ẹ̀kọ́ kan ni tàbí láti fi mú yín lọ síbi gíga kan ni ẹ ò lè sọ ṣùgbọ́n ohun tí mo fẹ́ sọ fún yín ni pé tẹ́ ẹ bá dáríjì arábìnrin ìbínú ọlọ́run ń bọ̀ lórí ẹ̀ ìwé mímọ́ sì sọ wípé olúwa ò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe pé kó ronúpìwàdà kó sì yè ẹlẹ́ṣẹ̀ bá ti ronúpìwàdà ó yẹ kó yè ni ẹ wò àwa gan ọlọ́run wo ènìyàn títí ó wo ènìyàn títí ó ní inú ìbàjẹ́ torí tóun dá ọmọ ènìyàn ṣebí torí pé iṣẹ́ wọn burú ni mélòó ni kọ́lọ́run wá rò àfi kẹ́ dáríjì ẹ wò ẹ ṣe báyìí gbogbo ohun tó sọnù lọ́wọ́ yẹn náà wà dá padà ẹ dáríjì. àǹtí mi ẹ̀rẹ̀ ní ká ní sùúrù irú sùúrù wo ni. ṣé nǹkan tó dà ní Ṣàdí àṣẹ ni láti kékeré tó ti káwọn ọmọ dàlẹ̀ ó wọ́n ló ní ìfì oúnjẹ obìnrin tó dẹ̀ ti bímọ fún yín ó ti kó lálẹ́ èèyàn náà bọ̀dá mi la máa bẹ̀ ṣó ti yé yín bọ̀dá mi ló máa pàṣẹ fálàbí báyìí wípé kó dáríjì ìyàwó ẹ̀ kó dẹ̀ fa nǹkan ẹ̀ mọ́ra tó bá tá a bá ronú torí nǹkan kan á máa ronú torí àwọn ọmọ ẹ̀ náà ní sùúrù náà. bọ̀dá mi ọ̀rọ̀ ni àǹtí mi ti sọ ẹ dìde ẹ ti sọ̀rọ̀ tó ẹ ti yanjú ẹ̀ bí mi ò bá sí nílé bẹ́ẹ̀ ṣe yanjú ẹ̀ náà lẹ ti yanjú ẹ̀ yìí Alábí àbúrò àtàǹtí ẹ̀ wọ́n ní ń pàṣẹ fún ẹ pé kó o fàyàwó ẹ mọ́ra kó o súre fún un àbí bẹ́ẹ̀ kọ́ lẹ wí. bẹ́ẹ̀ni fọmọ́ra. Ṣàdíà ẹ̀yin ẹbí ti pàṣẹ ṣé kí wá ní mo rọ àṣẹ yìí ni àbí mo lókè mí lẹ́yìn o ẹ kúlẹ̀ o. káàrọ̀ my dear. dádì ó pẹ́ ẹ má bínú ṣe rí èmi ni à ń ṣe arrangement bá ṣe máa yọ àwọn esco kan kúrò ní garage tá a máa fi àwọn míì sí ó dẹ̀ máa ti jẹ́ ohun gbogbo ló
lásìkò tiẹ̀ ṣògo àsìkò yìí tí mo ní kó o wá síbi àsìkò mọ̀ mi mọ̀ ọ́ ni mo fẹ́ ṣaṣọ lójú eégún ni. àwọn ẹbí ti pàṣẹ n sì lókè mí lẹ́yìn ọ̀rọ̀ wọn. ṣògo ìyá ẹ rẹ̀. ẹ wo bí dádì kí ẹ ká láti sọ sí kò yé mi. wo ṣàfihèdè mi. kò lè pọ́síbù wúmà yóò lè jẹ́ ìyá mi náà. wo ṣògo. ẹgbẹ́ ní sùúrù ẹ jẹ́ kí n sọ̀rọ̀ jàre mo ní kò lè jẹ́ ìyá mi. dákẹ́ ní ọmọ ọkọ yín. ẹgbẹ́ lọ́wọ́ tí mo wà ọmọ àlè ní mi o. dákẹ́ oṣù ọmọ àlè ọmọ ọkọ ní ẹ torí ìyá tó ti gbé lẹ̀ láti pín ní sí tó wá dàgbà tó yìí sí táwa ní ìyá ẹ̀rẹ̀ ẹ wá ní ọmọ bínú ọmọ ọkọ ní ẹ ṣùgbọ́n ó ti bínú náà nìyẹn nígbà òde ti bínú kó dáa lè bẹ́ẹ̀ ìyá ẹ̀ nìyẹn kẹ́ ẹ múra yín kẹ́ ẹ jọ yanjú ẹ̀. mo ń bínú wo pé mo ní kò lè jẹ́ ìyá mi ẹ wo bí wo bí. gbogbo nǹkan tá à ń sọ yìí kò lè yé ẹni kọ́kọ́ ní ẹ̀yìn tẹ́ jókòó yìí àmọ́ yé òun ó yé ẹni tẹ́ pè níyà mi. kò lè yéyìn kò lè yéyìn ooo ẹ bá mi wá Rónkẹ́ ẹ bá mi pè Rónkẹ́ wá ẹ mú Rónkẹ́ wá Rónkẹ́ wá. kí ni ṣe àti ìjà tèmi ó ní òun ọ̀hún ìyá mi. gbogbo olú tó o bí lóòótọ́. Jẹ́bi ní tí mo kàn tí mo sọ. Rónkẹ́ ni ó. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi. ẹ jọ̀ọ́ kí ni ṣé màmá ṣe ń bí. yéèsì fún. jẹ̀díjẹ̀dí bó o bá lọ kókó wá jẹ̀díjẹ̀dí bó o bá rodò kó o tètè bọ̀ ní kíákíá jẹ̀díjẹ̀dí sáré tètè kó máa bọ̀. òkàrè jẹ̀díjẹ̀dí. oúnjẹ tó o ní kí n fún ẹ rèé o jẹ̀díjẹ̀dí oúnjẹ tó o ní kí n fún ẹ rèé jẹ̀díjẹ̀dí mo fẹ́ fún ẹ lóúnjẹ jẹ kí n lè bẹ̀ẹ́ níṣẹ́ tó yẹ kó o jẹ́ fún mi ní o jẹ̀díjẹ̀dí. Òkàrè oúnjẹ tó jẹ tó oúnjẹ ó ti tó ó yá sáré tètè padà bọ̀ padà. Òkàrè jẹ̀díjẹ̀dí ó yá jẹ̀díjẹ̀dí èmi tí mo jẹ lánàá ni mo tún fẹ́ jẹ lónìí ó yá sáré tètè kó lọ gbàṣẹ náà fún mi wá báyìí lọ. Ó ṣe é.
Chief, ẹ má bínú. Ó rẹ̀ mí ni. Oorun gbé ẹ lọ, oorun gbé mi náà lọ. Mi ò irú eléyìí ò ṣẹlẹ̀ sí mi rí. Òbí níṣe ni máa sáfẹ́ má sọ fún sí màmá nípa àṣẹ nǹkankan. Èmi tí mo ní máa sọ lẹ́ẹ̀dọ́kẹ́ mo máa sókè dílé ìlú ò tiẹ̀ ti wá dẹni yẹpẹrẹ báyìí. Ó ga ọ́ ó dáa náà jẹ́ àwọn àkọ́kọ́ fún mi dẹ̀ ní nǹkan kan pọ̀ bí o ò ní bínú níwọ̀n láwọn tí ń bá fún ẹ níṣà. Tó bá dọjọ́ mi, máa ṣe wí fún yín gan. Tó bá ti dọjọ́ mi kò burú iṣẹ́ ló ṣe. Ìwọ ọmọbìnrin yóò ṣe nǹkan tó tó eléyìí. Àǹtí mi ṣó tán ẹ dáríjì ṣó tán. Máa jẹ́ wọ́n ṣùkú àmì láti pọ̀. Èmi mú fún ara mi farò kẹfù sífù tó lò fún àjò. Ìwọ ọmọbìnrin ni. Ojoojúmọ́ bí ọdún òmojú òmọ́ra rárá sẹ́ owó lọ́wọ́ ẹ̀yìn lẹ̀lẹ̀ ń bá kiri sí màmá. We are the biggest girl in town. Àwílẹ̀ kan àti dé anywhere we go. Àfẹ́ṣòwò wọn gbogbo eré pátá la fẹ́ mọ̀ ṣe. Owó lọ́wọ́ ẹ̀yìn ńlẹ̀ ni gbogbo wọn ń bá kiri. Tábàdé wa ń sọ wọn máa ju yahoo say here and there every day. Say mama níyàwó say mama ọlọ́mọ wẹ́rẹ́ ọmọ tó bá rìnrìn bẹ́ṣẹ̀bẹ́ṣẹ̀ iṣẹ́ bẹ́ṣẹ̀bẹ́ṣẹ̀ ló máa jẹ́. Jọ̀wọ́ máa rọra ló gbà ìgbà yìí ìgbà tó rí yẹn ò lọ bí o.